fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́. Ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n. Eré wọlé fún tẹrú tọmọ, tèwe tàgbà ẹ má fi para. Mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́. Ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n. Eré wọlé fún tẹrú tọmọ, tèwe tàgbà ẹ má fi para. Àjànàkú kọjá mo rí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setter. Bàbá Gbàgede Ìmọ̀ tẹlifíṣọ̀n station ti dòde. Ẹ kú ojúmọ́ mọ́ ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa, láti máa wò wá níkànnì amóhùnmáwòrán BGI TV Ọdẹ Òdùnbí àjẹrẹbí. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó fún wa láǹfààní láti rí ọjọ́ òní láyọ̀ àti àlàáfíà, èyí tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun. A máa ṣẹ́gun ọ̀tá ilé, bẹ́ẹ̀ a máa ṣẹ́gun ọ̀tá òde láṣẹ ọba mi aláwùrábí. Ẹ ti mọ̀ bá ti máa ń ṣe lórí ètò Ojúmọ́ Aláyọ̀ wípé kókó orí rẹ̀ la máa kọ́kọ́ yànnàná fún yín ká tó wọnú ẹ̀ lọ lóní sàn-án. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀. Àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. Èmi tìyín tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo ènìyàn mọ̀ mí sí. Èmi kọ́ Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Ó yá o, ẹ jẹ́ kí n mú kókó àkọ́kọ́ wá fún yín gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti ṣe dáadáa o sí apá ilẹ̀ Yorùbá pẹ̀lú ìgbésẹ̀ yìí tó tún ṣẹ̀ṣẹ̀ gbé yìí. Irúfẹ́ ìgbésẹ̀ wo ni ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹ jẹ́ n kúrò níbẹ̀, ẹ jẹ́ n tẹ̀ sí ọwọ́ iwájú gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí rẹ̀ múlẹ̀ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti fi ẹ̀sùn 13 kan àwọn ènìyàn tí wọ́n sọ wípé wọ́n lẹ̀dí àpò pọ̀ láti dìtẹ̀gbà ìjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Bákan náà, ààrẹ àná lórílẹ̀-èdè Nàìjíríà Jonathan ó ti fún ẹnìkan lésì o wípé wò ó, mo gbìyànjú agbára mi fún orílẹ̀-èdè Nàìjíríà. Kí ló tún tẹ̀lé ẹgbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹ jẹ́ n kúrò níbẹ̀, wọ́n ti sọ ìdí o tí àwọn oògùn ìwòsàn fún àwọn àrùn kan kò ṣe wọlé sí àwọn apá ibìkan lórílẹ̀-èdè Nàìjíríà. Kí ló sọ wípé ó fà á? Ẹgbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹ jẹ́ n tẹ̀sí ọwọ́ iwájú pẹ̀lú ìròyìn kan èyí tí ó ní ṣe pẹ̀lú Buba Marwa. Ó ti pè fún ìgbésẹ̀ pàjáwìrì láàrin àwọn ọ̀dọ́ nípa ti ìwà kan tó fẹ́ wọ́pọ̀ láàrin wọn. Ìwà wo leléyìí? Ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹ jẹ́ n kúrò níbẹ̀, ẹ jẹ́ n tẹ̀ sí ọwọ́ iwájú. Oyèdépò, gbajúgbajà òjíṣẹ́ Ọlọ́run, ló ti fún wọn ní ọjọ́ 7 lórí ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí. Àwọn wo ni wọ́n fún ní ọjọ́ 7? Ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Bákan náà, mẹ́wàá ṣẹlẹ̀ ní àná o ní ìpínlẹ̀ Ògùn níbi tí wọ́n ti gbé igi dínà gómìnà àná láti wọlé síbì kan. Ibo ni ó fẹ́ wọlé sí, kí ló ń ṣe níbẹ̀? Ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹ jẹ́ n tẹ̀sọ́ wájú lórí ọ̀rọ̀ ìgbésùmọ̀mí ní o. Ọwọ́ àwọn ọmọ ológun tún dẹ o. Wọ́n tó rí àwọn èèyàn kan mú látàrí pé wọ́n ń ṣe agbódegbà fún àwọn agbésùmọ̀mí lórílẹ̀-èdè Nàìjíríà. Níbo ló ti rí wọn mú? Ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Bákan náà, àjọ ẹ̀ṣọ́ ojú pópó FRSC ni wọ́n máa ti dá owó kan padà fún àwọn mọ̀lẹ́bí tí wọ́n pàdánù ẹni wọn síbi ìjàmbá ọkọ̀ kan tó wáyé tí wọ́n rí. Ẹ wò ó, níbo ló ti ṣẹlẹ̀? Gbogbo ẹlẹ́gbọ̀ọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹ jẹ́ a lọ sókè lọ́hùn-ún, tá a bá lọ tá a bá dé káwa máa fẹ́ lójú lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ kú ìkàlẹ̀. Iléeṣẹ́ amóhùnmáwòrán tó mọ bó ṣe ń lọ, tó ní ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó, ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà, àwọn ètò tó ké pọ́pọ́ filẹ̀ má yí kúrò ń bẹ̀, má gbé kúrò ń bẹ̀, máa jẹ̀gbádùn ẹ̀ lọ. BGI TV, Bàbá Gbàgede Ìmọ̀ TV, èdè ọ̀kìn ló dirí ẹwà fákùkọ o. Bí ọ̀kìn bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀, ẹwà rẹ̀ á kalẹ̀ á ká oko. Ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀
lórí +234 7038 22 6160 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 6160. BGI TV, bàbá gbàgede ìmọ̀ TV, ọ̀gá ni kún láwùjọ kùtà. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Àwa ti ṣetán o láti máa fún yín ní kúlẹ̀kúlẹ̀ ìròyìn yẹn ní àárọ̀ òní. Àfẹ̀tùṣù désàlẹ̀ kòkò àwọn ìròyìn yẹn fún yín kẹlẹ̀ mọ bó ṣe ń lọ lágbo ti ìròyìn tí ó ń jẹyọ nínú ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa. Ó yá o, ẹ jẹ́ n bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Wọ́n ní Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti bu ọwọ́ lu ìdásílẹ̀ ibùdó kan tó jẹ́ ti ètò ẹ̀kọ́ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́pàá ní agbègbè kan tí wọ́n pè ní Ìrìnjà ní ìjọba ìbílẹ̀ Yewa ní ìpínlẹ̀ Ògùn ní o. Wọ́n sọ ọ́ dímọ̀ wípé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tún bu ọwọ́ lu ní pé 50 billion ní kí wọ́n fi bẹ̀rẹ̀ iṣẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń fẹ́ máa bá iṣẹ́ àkànṣe iṣẹ́ náà lọ. Nínú àtẹ̀jáde tó wáyé láti ọ̀dọ̀ ẹni tí í ṣe agbẹnusọ fún iléeṣẹ́ Ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà ni ó fi eléyìí léde ní ọjọ́ Ajé àná wípé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti mú àwọn ìlérí kan ṣẹ nípa ti ìdásílẹ̀ ilé ẹ̀kọ́ ti ọlọ́pàá ní Èrìnjà ní ìpínlẹ̀ Ògùn. Bákan náà ni wọ́n ti sọ ọ́ dímọ̀ pé eléyìí jẹ́ ohun tí wọ́n fẹ́ fi fẹ́ ibùdó ètò ẹ̀kọ́ àwọn ọlọ́pàá yìí wọ́n fẹ́ fẹ́ lójú gẹ́gẹ́ bó ti ṣe wà ní Wúdí ní ìpínlẹ̀ Kánò àti àwọn apá ibìkan lórílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n ní eléyìí ó jẹ́ ọ̀nà kan tí wọ́n tún fẹ́ fi ṣe ìrànlọ́wọ́ fún àwọn nǹkan kan ní orílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀. Bákan náà ni wọ́n sọ dímọ̀ pé eléyìí tún wáyé lẹ́yìn tí àwọn ènìyàn kan bíi alákòóso fún ọ̀rọ̀ àwọn ọlọ́pàá àti alákòóso fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ Túnjí Aláùsá tí wọ́n ṣe ìpàdé pọ̀ pẹ̀lú ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà tó fi mọ́ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti fẹ́ àwọn nǹkan wọ̀nyí lójú sí ní orílẹ̀‐èdè Nàìjíríà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti wá ní ìgbàgbọ́ wípé eléyìí tí àwọn ṣe àgbékalẹ̀ rẹ̀ yìí ni yóò tún bu omi rin àwọn nǹkan kan nínú ìṣèjọba tó wà lóde lásìkò yìí nípa ti ọ̀rọ̀ ọlọ́pàá àti ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ pé eléyìí wáyé lẹ́yìn oṣù 5 tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu kéde rẹ̀ wípé ó yá o ìgbésẹ̀ pàjáwìrì gbọ́dọ̀ wáyé o lórí ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n sì pa á láṣẹ wípé ẹ lọ gba àwọn èèyàn wọlé sí lẹ́nu iṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀‐èdè Nàìjíríà kí wọ́n lè tún bá wa kún wọn lọ́wọ́ nípa gbígbó ogun ti ìwà ìjínigbé ìgbésùmọ̀mí ní orílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ báyìí ìpè Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ti bu ọwọ́ lù ìpè kí wọ́n lọ ṣe ìdásílẹ̀ ibùdó àwọn ọlọ́pàá ètò ẹ̀kọ́ àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn. Ẹ fẹ́ kà á nínú ìwé ìròyìn The Nation lẹ́ọ̀tìríkà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ó yá o, eléyìí ló ní ṣe pẹ̀lú ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ náà ni o wípé ẹ̀sùn 13 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi kọ́ àwọn ẹni tí wọ́n sọ wípé wọ́n lẹ̀dí àpò pọ̀ láti gba ìjọba lọ́wọ́ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí wọ́n ṣe wọ́ wọn lọ sí ilé ẹjọ́ gíga ní àná òde yìí. Wọ́n ní lára àwọn ẹni wọ̀nyí láti rí àwọn ọ̀gágun tó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ àti àwọn èèyàn kan tó sì wà lẹ́nu iṣẹ́ ọlọ́pàá tó fi mọ́ àwọn 3 mìíràn gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ pé níbi tí wọ́n ti parí iṣẹ́ ìwádìí ní pé àwọn aráabí yìí wọ́n máa lọ́wọ́ sí fífi ipá gba ìjọba lọ́wọ́ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló jẹ́ kí wọ́n rí ọwọ́ tó wọn. Wọ́n ti wá fi ìdí rẹ̀ múlẹ̀ wípé gbogbo àwọn ẹni wọ̀nyí tí wọ́n lọ bí 40 tó fi mọ́ àwọn ọ̀gá àgbà nínú iṣẹ́ ọmọ ológun ni wọ́n mójú wọn bá ilé ẹjọ́ lánàá tí wọ́n sì fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ẹ̀sùn 13 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti fi kàn wọ́n o láì tí mọ ibi tí ọ̀rọ̀ náà yóò padà yọrí sí lásìkò yìí. Ẹ fẹ́ kà á nínú ìwé ìròyìn Daily Post lẹ́ọ̀tìríkà lẹ́kùnrẹ́rẹ́. Ìròyìn eléyìí òun ló ní ṣe pẹ̀lú ẹni tó ti fi gbà kan rí jẹ́ ààrẹ ní orílẹ̀‐èdè Nàìjíríà Goodluck Jonathan. Òun ni mò ń pèrè rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ wípé òun fúnra lára rẹ̀ ló ti sọ di mímọ̀ wípé ẹ wò ó ìṣèjọba mi
mo gbìyànjú nígbà tí mo wà ní ipò aláṣẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó fi ọ̀rọ̀ yìí fún ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà, Àtíkù Abubakar, lésì ọ̀rọ̀ rẹ̀ èyí tó lọ sọ lórí ètò amóhùnmáwòrán kan wípé Àtíkù, ṣó o fẹ́ gbọ́, ìwọ tó wà nínú ẹgbẹ́ òṣèlú ADC lásìkò yìí ò tí mọ ohun tí o kó sí, gẹ́gẹ́ bó ṣe ṣe àpèjúwe Jonathan gẹ́gẹ́ bí ẹni tí kò ní ìrírí tó pẹ̀lú gbogbo àwọn àṣìṣe èyí tó ṣe nígbà tó wà nínú nígbà tó wà ní ipò aláṣẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ má gbàgbé pé Àtíkù yìí òun náà ló sì ń figagbága láti sọ ọ́ di mọ̀ pé bóyá òun náà máa díje dupò ààrẹ àbí kò ní díje dupò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú tó wà yìí. Ẹni tí wọ́n ṣe Jonathan ló wá dá lóhùn ní àná òde yìí ó ní wò ó, mo mọ̀ ẹ́ dáadáa, jẹ́ n sọ di mímọ̀ fún ẹ wípé nígbà tí mo wà ní ipò aláṣẹ lórílẹ̀-èdè Nàìjíríà mo gbìyànjú, mo ṣe dáadáa gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí n ṣe tó ní ipò aláṣẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Sórí àwọn àṣìṣe kan wà, kò síbi tá a fẹ́ tì sí, ó lè wáyé, a sì gbọdọ̀ jẹ́ kó wáyé kó pọ̀ jù ní èyí ní ìwọ́rí tí wọ́n fi ń sọ ọ̀rọ̀ yìí. Ààrẹ àná yànnàná àwọn ohun tó ti ṣe gẹ́gẹ́ bí àṣeyọrí lásìkò tó wà ní ipò aláṣẹ lórílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ bí wọ́n ti ṣe yàn án tí wọ́n dìbò yàn án láti wà nínú ìgbìmọ̀ àwọn ti United Nations. Ó ní ẹ wò ó, gẹ́gẹ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, àwọn nǹkan wà tí èmi náà ṣe nínú ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé ó lè má hàn sí gbogbo yín o, ṣùgbọ́n èmi fúnra lára mi mọ̀ wípé mo gbìyànjú, mo sapá, mo sapọn, mo ṣe gbogbo nǹkan tí mo lè ṣe láti rí pé ìṣèjọba àwarawa lórílẹ̀-èdè Nàìjíríà ó ní ìlọsíwájú, ìṣèjọba tó dára gan ó wà ní orílẹ̀-èdè Nàìjíríà, gẹ́gẹ́ bí Jonathan ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ láti fún ẹni tí ń ṣe Àtíkù Abubakar lésì. Ó wá ké sí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ wò ó, ẹ jẹ́ ká mọ ohun tí a máa ṣe láti ọjọ́ òní nítorí ọjọ́ iwájú láti lè ṣe ìrànlọ́wọ́ fún àwọn kankan nípa ti orílẹ̀-èdè Nàìjíríà. Jonathan sọ̀rọ̀ ó fún Àtíkù Abubakar lésì nípa ọ̀rọ̀ èyí tí ó sọ nínú ìwé ìròyìn Punch lẹ́wọ̀síríkà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹ wá gbọ́ eléyìí o, lórí ọ̀rọ̀ ìṣòro ètò ààbò náà ni o, wọ́n ní àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn ọmọ kéékèèké lórílẹ̀-èdè àgbáńláyé UNICEF ni wọ́n ti sọ dímọ̀ pé ó ní oògùn ìwòsàn kan tó yẹ kó dé ọ̀dọ̀ àwọn ọmọ kéékèèké ní orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ lápá àríwá, ṣùgbọ́n nítorí ìṣòro ètò ààbò òun ló jẹ́ kí àwọn ṣe bẹ́ẹ̀ lọ sí àwọn apá bíyè, gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ lẹ́nu àtẹ̀jáde èyí tí wọ́n fi léde nígbà tí wọ́n fi ọ̀rọ̀ kan ránṣẹ́ sí ìjọba ìpínlẹ̀ Niger. Níbẹ̀ ni wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ẹ wò ó, a gbọ́dọ̀ ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ fún àwọn ọmọ kéékèèké yìí láti ṣe ìrónilágbára fún wọn nípa ti ètò ìlera wọn. Ẹni tí ń ṣe aṣojú fún àjọ UNICEF tó tún mọ̀ nípa ètò ìlera tí orúkọ rẹ̀ ń jẹ́ Ahmad Tusfo, òun ló sọ eléyìí mọ̀ pé ẹ wò ó ti ní àwọn àlàkalẹ̀ kan èyí tá a ti là kalẹ̀ láti ṣe kí ni, láti jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé àwọn ọmọ kéékèèké la mú lókùnkúndùn ní orílẹ̀-èdè àgbáńláyé, ṣùgbọ́n nítorí ètò ààbò ní àwọn apá ibìkan lórílẹ̀-èdè Nàìjíríà ni kò jẹ́ ká láǹfààní láti ṣe àwọn nǹkan kan wọ̀nyí, gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ pé ìpínlẹ̀ Adamawa, Bauchi, olúìlú ilẹ̀ wa Àbújá, ìpínlẹ̀ Èkó, Niger, Ògùn, àwọn ibi tí àwọn ti là kalẹ̀ láti lọ rèé, jẹ́rí àwọn tí apá àríwá yẹn àti lè láǹfààní láti débẹ̀ lásìkò yìí nítorí ìṣòro ètò ààbò èyí tí ó wáyé lójoojúmọ́ ní apá ibẹ̀yẹn. Wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn o, ẹ fẹ́ kà á inú ìwé ìròyìn Punch lẹ́wọ̀ ti fi kà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹ jẹ́ n kúrò nílẹ̀, ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ ẹni tí ó jẹ́ alága fún àjọ tó ń rí sí ọ̀rọ̀ egbògi olóró ní orílẹ̀-èdè Nàìjíríà NDLEA, Buba Marwa. Òun lé ó ti sọ nǹkan kan wípé ẹ wò ó, àsìkò ti tó báyìí fún ẹ̀yin alẹ́nulọ́rọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà láti gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n ní kíákíá láti lè tán àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìwà àṣìlò oògùn èyí tó wọ́pọ̀ láàrin àwọn ọ̀dọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ẹ wò ó, eléyìí ó jẹ́ ohun tí ó ń kọ òun lóminú, ó sì fi ọjọ́ iwájú orílẹ̀-èdè Nàìjíríà sínú ewu tá a bá ń sọ̀rọ̀ nípa ti àwọn ọ̀dọ́. Buba Marwa, ẹni tó sọ eléyìí mọ̀ nílùú Àbújá níbi ìpàdé wọn ẹlẹ́kẹta irú rẹ̀, gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àná òde yìí. Eléyìí ni wọ́n fi wá ń yànnàná àwọn nǹkan èyí tí àwọn náà ń kojú gẹ́gẹ́ bí ìṣòro láàrin àwọn ọ̀dọ́, wípé
pé wò ìwà àṣìlò oògùn drug abuse òun gangan ni àwọn kojú gẹ́gẹ́ bí wọ́n ṣe fi léde wípé nìyí ó máa ń ṣe ìpalára fún ọpọlọ àti àwọn nǹkan mìíràn tó ní ṣe pẹ̀lú àgọ́ ara. Bùbá Marwa wá sọ di mímọ̀ wípé ẹ̀yin mọ̀lẹ́bí tọ́rọ̀ kàn ẹ wò ó ẹ tètè gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n o nítorí wípé ìgbésẹ̀ ọlọ́gbọ́n yìí ló lè ṣe o gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀. Ó wá pè àwọn alẹ́nulọ́rọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà wípé ẹ dákun ẹ dábọ̀ ẹ̀yin náà ẹ máa ṣe ètò ìdánilẹ́kọ̀ọ́ lórí ìwà yìí fún àwọn ọ̀dọ́ láti lè mọ̀ wípé irú nǹkan wọ̀nyí kò dáa tó gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀. Bákan náà ni wọ́n rọ gbogbo àwọn ẹni tó jẹ́ obìnrin ìyàwó àwọn ọlọ́pàá ọmọ ológun lórílẹ̀‐èdè Nàìjíríà wípé ẹ̀yin náà ẹ bá wa ṣe èyí tẹ́yin náà lè ṣe lápá ọ̀dọ̀ tìyín. Ẹ wò wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn o wọ́n sì gba ìtọ́ ara wọn dání láti rí pé wọ́n ṣe àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bó ti tọ́ àti bó ti yẹ. Ẹ jẹ́ ń lọ inú ìwé ìròyìn Nigerian Tribune ni mo ti rí láàárọ̀ òní. Ẹ jẹ́ ń lọ sókè lọ́hùn-ún tí ń bá lọ tí ń bá dé ìròyìn wà ńlẹ̀ o lẹ́kùnrẹ́rẹ́ ẹ gbọ́ ẹ kú ìkàlẹ̀. Èmi ni aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún tí ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀yin èèyàn wa mo rọ̀ yín o ẹ máa bá mi wo BGI TV Bàbá Gbàgede olólùfẹ́ Yorùbá ni ó fẹ́ òótọ́ sísọ ó máa fẹ́ràn àwọn ènìyàn ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá. Ẹ máa wo ibi tó yẹ ká máa bò ní gbogbo ìgbà ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni. Ojú wa ò ní fọ́ o etí wa ò ní di o iléeṣẹ́ náà kò ní dàrú iléeṣẹ́ náà á máa dàgbà sókè ni. BGI TV ẹ má fi ṣeré ẹ máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún etí tó bá gbọ́ àlọ́ ó di dandan kó gbọ́ àbọ̀ ìdájí ejò kì í bá wọn gbé nínú ipò. Ẹ̀jẹ̀ ń fi èyí torí létí nípa ti àwọn àlàkalẹ̀ wa níkànnì amóhùnmáwòrán BGI TV nípa ti ìpolówó ọjà àti ìfìdí rẹ̀ múlẹ̀ fún yín ṣáájú wípé owó ìdákọ̀mọ̀ lásán ni owó tí ò ṣẹni léegun ẹ̀yìn la fi ń bá àwọn ènìyàn polówó ọjà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ tó ń bọ̀ lójú amóhùnmáwòrán yìí ní kẹ́yìn láǹfààní láti gbàdé ẹ̀ka ìpolówó ọjà wa fún ìpolówó ọjà lówó tí ò ṣẹni léegun ẹ̀yìn ni ẹ sì lè gba àwọn ojú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa lóríṣiríṣi kàn sí wa fún ìpolówó ọjà. Ó yá o ẹ jẹ́ a tẹ̀ sí ọwọ́ iwájú nípa ti àwọn ìròyìn èyí tá a ti mú wá sí etí ìgbọ̀nyín. Ẹ jẹ́ ń lọ sí ọ̀dọ̀ gbajúgbajà òjíṣẹ́ Ọlọ́run kan lórílẹ̀‐èdè Nàìjíríà Bishop David Oyedepo ni ó ti sọ dímọ̀ pé ìdájọ́ ń bọ̀ o lórí àwọn agbésùmọ̀mí àti àwọn ènìyàn tí wọ́n ń ṣe agbátẹrù fún wọn ní orílẹ̀‐èdè Nàìjíríà. Oyedepo òun ló sọ eléyìí di mímọ̀ níbi ọ̀rọ̀ ìwàásù rẹ̀ tó ń wáyé ní ọjọ́ àìkú Sunday níbẹ̀ ló ti fi ìdí rẹ̀ múlẹ̀ ní ilé ìjọsìn rẹ̀ tó wà ní ìlú Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn. Níbẹ̀ ló ti sọ dímọ̀ pé ẹ wò ó láàrin ọjọ́ méje ìdájọ́ ń bọ̀ o lórí àwọn aráabí yìí tí wọ́n ń hùwà ìgbésùmọ̀mí ìjínigbé káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bó ṣe sọ dímọ̀ pé àyàfi tí Ọlọ́run ò bá pè mí nìkan ọjọ́ méje ẹ ó ríran wò wípé Ọlọ́run yóò ṣe ìdájọ́ àwọn aráabí yìí tí wọ́n ń lọ́wọ́ sí gbogbo ohun tó dàbí ìpalára ìjínigbé ìgbésùmọ̀mí lórílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí Bishop Oyedepo ṣe ti fi ọ̀rọ̀ yìí léde ó wá fi ọ̀rọ̀ náà léde sí iwájú. Níbẹ̀ ni wọ́n ti sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa ti bí nǹkan ṣe lè dá lórílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n rọ gbogbo àwọn ọmọ ìjọ wọn wípé ẹ wò ó ẹ jìnnà sí ohun tí kò mọ́ ẹ gbé igi jìnnà gbogbo àwọn nǹkan tó lè máa jẹ́ kí ó máa tẹ epo sí aṣọ àlà Ọlọ́run nínú ayé yín. Wọ́n ṣe àlàyé àwọn nǹkan kan tí ò bá ti ìlànà Ọlọ́run mu wípé eléyìí ó jẹ́ ohun ìdójútini àti àwọn nǹkan tí Ọlọ́run kò tẹ́wọ́ gbà á rárá kò fi ìfẹ́ hàn sí àwọn nǹkan wọ̀nyí. Ó ní àfi tí Ọlọ́run bá dé o àwọn nǹkan máa ṣẹ kọ́lọ́run tó dé àwọn nǹkan ṣẹlẹ̀ sí àwọn èèyàn kan tí wọ́n hùwà ìgbésùmọ̀mí lórílẹ̀‐èdè Nàìjíríà. Bíṣọ̀bù
Oyèdépò gbajúgbajà òjíṣẹ́ Ọlọ́run ni ó sọ eléyìí di mímọ̀ inú ìwé ìròyìn Vanguard lẹ ó ti rí kà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ìròyìn tí ọpọ́ súnkàn òun náà ni mẹ́wàá tó ṣẹlẹ̀ ní àná bí eré orí ìtàgé ní ìlú Ìjẹ̀bú-Òde ní ìpínlẹ̀ Ògùn níbi tí àwọn ènìyàn alẹ́nulọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC ti ìgbégi dínà gómìnà àná ní ìpínlẹ̀ Ògùn aṣòfin Ọ̀túnba Gbẹ́ngà Daniel láti máa wọlé o níbi tí wọ́n ti ń ṣe ìpàdé náà gẹ́gẹ́ bí ẹnìkan ó ṣojú mi kòró sọ di mímọ̀ pé ìṣẹ̀lẹ̀ yìí òun ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kan èyí tí ó wà nílẹ̀ o tí wọ́n fi díje dupò ẹni tí yóò lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin láti ọ̀dọ̀ apá àwọn ti ìlà oòrùn ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ di mọ̀ pé nínú fọ́nrán kan ni wọ́n ti rí ẹni tí ń ṣe Ọ̀túnba Gbẹ́ngà Daniel tó ń bá àwọn ènìyàn rẹ̀ sọ̀rọ̀ láti inú ọkọ̀ akérò kan níbẹ̀ ni ó ti ń sọ àwọn kankan tó ń yànnàná àwọn kankan fún wọn nígbà tó wá yá tó di wípé ó fẹ́ wọlé ni ó fi di wípé wọ́n gbé igi dínà rẹ̀ o wọn kò jẹ́ kó wọlé síbi tí wọ́n ti ń ṣe ìpàdé náà gẹ́gẹ́ bí Gbẹ́ngà Daniel ṣe ti wá sọ di mímọ̀ pé ẹ wò ó ohunkóhun tí wọ́n bá ṣe níbẹ̀ yẹn lónìí kò sí irun kan tó fẹ́ tulu lára òun gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ wípé Gbẹ́ngà Daniel òun ni àwọn èèyàn tí wọ́n ń jẹ ọ̀rọ̀ rẹ̀ lẹ́nu pé irú eléyìí tí ó ṣẹlẹ̀ sí yìí ó ti fi oríṣiríṣi nǹkan lélẹ̀ nípa tí bí nǹkan ṣe ń lọ nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ògùn pàápàá jùlọ ní ìpínlẹ̀ òní apá Ìjẹ̀bú-Òde ẹ wò ó ìròyìn yẹn ẹ fẹ́ kà á nínú ìwé ìròyìn Vanguard ní ó ti rí kà lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ àtẹ̀síwájú ó di ọ̀dọ̀ àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà wọ́n rí ọwọ́ tán àwọn afurasí mẹ́ta o àwọn afurasí mẹ́ta tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn agbésùmọ̀mí láti máa bá wọn gbé nǹkan láti bí sí ọ̀wọ́n ní ìpínlẹ̀ Kogi gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe igbákejì adarí fún àwọn ọmọ ológun wọ̀nyí 12 brigade gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dìmọ̀ yẹn Hasan Abdullahi ló sọ ilé ìdìmọ̀ nínú àtẹ̀jáde ní àná ìpèsè rí àwọn nǹkan tí ó wà ńlẹ̀ yìí ló jẹ́ ohun tí ó ń kọ òun lóminú púpọ̀ tí Ọlọ́run dẹ̀ fún àwọn ṣe wípé àwọn arábí yìí ọwọ́ bà wọ́n o àwọn sì dá wọn mọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe fi orúkọ wọn léde wípé àwọn gangan ni wọ́n máa ń ṣe bí kọ́bíà fún àwọn ẹni tí ń ṣe agbésùmọ̀mí yìí wípé wọ́n máa bá wọn pẹ́rù kan síbì kan gẹ́gẹ́ bí Abdullahi ṣe ti ṣe àlàyé ọ̀rọ̀ yìí wípé ẹ wò ó àṣeyọrí dé bá nǹkan wọ̀nyí ní 20 oṣù tí a wà yìí gangan ni o nígbà tí àwọn fi mú fílẹ̀ tí wọ́n sì sí àwọn onígbẹ́rẹ́ pàkọ́ ní àwọn bọ́ sí ojú iṣẹ́ o kó tó di wípé ọwọ́ bá àwọn aráabí yìí wọ́n ní oríṣiríṣi nǹkan bí èròjà ogun tí wọ́n gbà lọ́wọ́ àwọn aráabí yìí o tí wọ́n sì sọ ọ́ di mọ̀ pé gbogbo wọn pátápátá àwọn afurasí mẹ́ta yìí ni wọ́n ti wà ní ọ̀dọ̀ àwọn lásìkò yìí fún ìgbésẹ̀ tó kàn nínú ìwé ìròyìn Punch lẹ́ ó ti rí kà lẹ́kùnrẹ́rẹ́ ẹ já lọ sí ọ̀dọ̀ àjọ ẹ̀ṣọ́ ojú pópó FRSC wọ́n ti sọ di mọ̀ pé ṣe rí owó 1.2 million naira èyí tí a gbà láti ọ̀dọ̀ èyí tí a rí ní ibi ìjàmbá ọkọ̀ kan èyí tó gbẹ̀mí lẹ́nu ẹnìkan ni àwọn ti ṣe kíni ni àwọn ti dá padà fún àwọn mọ̀lẹ́bí wọn nínú àtẹ̀jáde èyí tí wọ́n fi léde ni wọ́n sọ di mọ̀ pé ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ yìí ló wáyé ní ọjọ́ 11 oṣù tí a wà yìí ọdún tí a wà yìí ní ojú ọ̀nà kan tí wọ́n pè ní Gégú ní Àbàjẹ ní ọkọ̀ Toyota Corolla kan tí ó ní àmì ìdánimọ̀ tí wọ́n fi léde ti ní ìjàmbá ọkọ̀ tó sì di wípé ó gbẹ̀mí lẹ́nu ọ̀pọ̀ ènìyàn tí ọ̀pọ̀ ènìyàn sì fi ara pa yánnayànna wọn ní níbi tí wọ́n ti ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn ẹni wọ̀nyí ni wọ́n ti rí owó kan tí iye rẹ̀ tó 1.1 million naira àti àwọn nǹkan kan ni wọ́n rí gbà padà níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ yìí gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ṣe adarí àjọ ẹ̀ṣọ́ ojú pópó ìyẹn kọmándà Òjògùnwà tí wàá sọ ọ́ di mọ̀ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn tí yọ̀ǹda rẹ̀ fún àwọn mọ̀lẹ́bí tí wọ́n pàdánù àwọn èèyàn wọn síbi ìjàmbá ọkọ̀ náà tí wọ́n ti sọ ọ́ di mọ̀ pé abáyín kẹ́dùn àwọn èèyàn yín tẹ pàdánù níbi ìjàmbá ọkọ̀ yìí ẹ fẹ́ kà á nínú ìwé ìròyìn Daily Post lọ́ọ́ ti rí ká lẹ́kùnrẹ́rẹ́ ó yá o ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní mú lẹ́yọ kọ̀ọ̀kan nípa ti àwọn ìròyìn yẹn tí a ti mú wá sí etí ìgbọ́yín ní àárọ̀ òní ẹ ti gbọ́ lálàkọ̀ọ́kọ́ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ti ṣe dáadáa sí apá ilẹ̀ Yorùbá àgbékalẹ̀
ibùdó ètò ẹ̀kọ́ àwọn ọlọ́pàá yẹn tí wọ́n gbé kalẹ̀ sí apá Èrìnjìà ní ìpínlẹ̀ Ògùn tilẹ̀ ti rí sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Wọ́n ní òfin ẹ̀sùn 13 ni wọ́n fi kan àwọn ènìyàn tí wọ́n sọ wípé wọ́n gbá lọ́rùn ọwọ́ mú wípé wọ́n lọ́wọ́ sí ohun tí ó ní ṣe pẹ̀lú ìdìtẹ̀gbà ìjọba lórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ti ń bá ọ̀rọ̀ náà lọ báyìí, ẹ jẹ́ ká wo ibi tí ọ̀rọ̀ náà yóò padà yọrí sí. Kí lẹ rí sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Jonathan ó ti fún Àtíkù lésì o, ó ní mo gbìyànjú tó mo gbìyànjú. Tá bá ń sọ̀rọ̀ nípa àwọn ohun tèmi náà ṣe nígbà tí mo wà ní ipò aláṣẹ, kí lẹ rí sí èsì ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Àjọ UNICEF wọ́n ti sọ di mọ̀ pé ìṣòro ètò ààbò tó ń kojú yín lórílẹ̀-èdè Nàìjíríà òun kò jẹ́ ká dé àwọn ibì kan o láti ṣojúṣe wa gẹ́gẹ́ bí àjọ UNICEF. Kí lẹ rí sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Ẹ jẹ́ n kúrò níbẹ̀. Buba Marwa òun náà ti sọ̀rọ̀ kan o, ó ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé níbi tí ọ̀rọ̀ dé dúró yìí aròyìn alẹ́nulọ́rọ̀ ẹ bá wa wá nǹkan ṣe sí ìwà àṣìlò oògùn láàrin àwọn ọ̀dọ́ nítorí ọjọ́ iwájú. Kí lẹ rí sí ọ̀rọ̀ yìí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Mo fún wọn ní ọjọ́ 7 ìdájọ́ Ọlọ́run ń bọ̀ lórí àwọn agbésùmọ̀mí àti àwọn tani àti àwọn tí ń ṣe agbódegbà fún wọn. Bishop Oyedepo òun ló sọ eléyìí di mímọ̀. Kí lẹ rí sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Gbénga Daniel tí wọn kò jẹ́ kó wọlé ní àná òde yìí síbi tí wọ́n ti ń ṣe ìpàdé wọn ní Ìjẹ̀bú Òde. Kí lẹ ti rí sí ọ̀rọ̀ yìí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Bákan náà ọwọ́ iléeṣẹ́ ọmọ ológun bá àwọn agbésùmọ̀mí kan tí wọ́n jẹ́ agbódegbà fáwọn ẹni wọ̀nyí. Kí lẹ rí sí ọ̀rọ̀ yìí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Àjọ ẹ̀ṣọ́ ojú pópó FRSC wọ́n ti dá owó tí wọ́n rí gbà padà. Owó tí wọ́n rí níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó gba ẹ̀mí lẹ́nu yàn wọ́n ti dá padà fún àwọn mọ̀lẹ́bí wọn. Ẹ wo ànílò ẹ̀wọ̀n lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ní wọ́n ṣe wọn lọ́kà ṣe gbogbo ìtẹ̀fẹ́ bá jẹ́ àdúpẹ́ lọ́wọ́ yín àjọṣewò níbàjẹ́. Ibi làwọn rè mọ́ fún ti ìròyìn lórí ètò Ojúmọ́ Aláyọ̀ amúbọ̀ ìròyìn eré ìdárayá lórí pápá BGI TV. Títí dìgbà mìíràn àwa láwọn ṣe nǹkan yìí ṣe wá o. Ire o, ire kàbìtì. Ẹ káàbọ̀ padà sórí ètò Ojúmọ́ Aláyọ̀. Abala tá a wà yìí lápòní láti orí pápá BGI TV níbi tá a ti máa fún yín ní àwọn ìròyìn yẹn lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìròyìn tó ní ṣe pẹ̀lú ti ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ká tó lọ sọ́dọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ dímọ̀ fún yín pé ẹnìkan ní orílẹ̀-èdè Nàìjíríà ni ó ti ń sọ di mímọ̀ wípé àsìkò ti tó pẹ̀lú àjọ NFF lórílẹ̀-èdè Nàìjíríà láti ṣe àwọn nǹkan kan tá a bá ń sọ̀rọ̀ nípa bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn iṣẹ́ akọ́nimọ̀ọ́gbá ní orílẹ̀-èdè Nàìjíríà. Adarí fún ibùdó kan tó jẹ́ ti eré ìdárayá Comrade Philip Shuaibu ni ó ti ṣe àfihàn ètò kan èyí tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ láti máa fi ṣe àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ètò ẹ̀kọ́ kíkọ́nimọ̀ọ́gbá lórí pápá àwọn coach gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ nígbà tí wọ́n ṣe àbẹ̀wò sí ẹni tó ti fi gbà kan rí jẹ́ alága fún àjọ NFA Alhaji Ibrahim Galadima ni wọ́n ti ṣe àlàyé gbogbo àwọn nǹkan wọ̀nyí. Ìròyìn tó dá lé eléyìí tínú mi sì dùn sí ká máa níbẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ jẹ́ ká kúrò níbẹ̀ ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ Gift Urban ló ti padà jáde gbagba wálíà láti tọrọ àforíjì lọ gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ nígbà tí ó ṣì wà wù lẹ́yìn tí ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ pàdánù sọ̀wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù AC Milan. Ẹ má gbàgbé pé àmì ayọ̀ 1-0 ni wọ́n fi na Verona ní ọjọ́ àbámẹ́ta Sátọ̀dé. Eléyìí ló bí Gift Urban ní ó tún fi di wípé ó kọ̀ láti bu ọwọ́ lu àwọn nǹkan kan tí àwọn olólùfẹ́ mú wá sí iwájú rẹ̀. Eléyìí ló ti wá fariwo lórílẹ̀-èdè Italy tí
tí arákùnrin fi wá jáde sí gbangba wálé ló fi tọrọ àforíjì wípé ẹ jọ̀ọ́ ẹ má bínú, inú ló bí mi, gẹ́gẹ́ bí Gift Urban ṣe ti sọ ọ̀rọ̀ yìí di mímọ̀. Bákan náà ẹni tí ń ṣe Lamine Yamal ó mà tún gba àmì ẹ̀yẹ kan ní àná. Àmì ẹ̀yẹ yìí ni àwọn èèyàn kan rí gẹ́gẹ́ bí ohun tó dáa fún Lamine Yamal, bó tilẹ̀ jẹ́ wípé ó ti pẹ́ tí ẹni tí ń ṣe ọ̀kan lára àwọn agbábọ́ọ̀lù Barcelona ti gbarúfẹ́ àmì ẹ̀yẹ yìí, ṣùgbọ́n wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ pé Lamine Yamal lánàá òde yìí ó ṣe bẹ́ẹ̀ ó dẹ̀ láǹfààní láti gba àmì ẹ̀yẹ yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀. Ó yá ẹ jẹ́ kí a lọ sí ibi tí Luis Figo ti ń sọ bí nǹkan ṣe rí nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid. Ó ní ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ sí ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid lásìkò yìí kò sí ẹni tó lè yé o, nítorí pé àwọn náà wọ́n ti ṣe àwọn kan tó kù díẹ̀ káàtó. Àwọn agbábọ́ọ̀lù kan wà nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid tó jẹ́ pé àwọn ni wọ́n fọwọ́ lálẹ̀ fún wọn nínú ikọ̀ agbábọ́ọ̀lù ti Real Madrid. Luis Figo wọ́n bá wọn kẹ́dùn pé bí wọn ò ṣe nígbà kankan ní sáà tí a wà yìí owó pàkàṣọ gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀. Ẹ jẹ́ ká lọ sórílẹ̀-èdè Gẹ̀ẹ́sì níbi tí wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ikọ̀ agbábọ́ọ̀lù Wolves wọ́n ti ṣe bẹ́ẹ̀ o, wọ́n ti bá odò ìfàsẹ́yìn lọ. Wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ pé ibi tí ọ̀rọ̀ dé dòye pẹ̀lú bí ìfẹ́ tí wọ́n ti ṣe kú díẹ̀ níbi ìdíje EPL, ikọ̀ agbábọ́ọ̀lù Wolverhampton ni wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n ti ṣe kíni, wọ́n ti bá odò ìfàsẹ́yìn lọ. Ìyẹn relegation zone ló ti gbé wọn lọ síbi tí a kò tí lè sọ lásìkò yẹn. Ẹ má gbàgbé pé Coventry City àwọn ni wọn yóò máa wá síbi ìdíje EPL ní sáà tí ó ń bọ̀. Ẹ wo níbi làwọn rí mọ fún ti eré ìdárayá ní àárọ̀ òní. Oníyan ṣe wọn lọ́kà ṣe gbogbo ẹ̀yin tẹ̀fẹ́ bá jẹ́ adúpẹ́ lọ́wọ́ yín, àjọṣewò ní bàjẹ́. Níbi làwọn rí mọ fún ti àárọ̀ òní lórí ètò Ojúmọ́ Aláyọ̀. Títí dìgbà mìíràn àwa láwọn máa ṣe nǹkan ò ní ṣe wá o. Ire o, ire kàbìtì. Iléeṣẹ́ amóhùnmáwòrán tó mọ bó ṣe ń lọ tó ní ìròyìn kọ́ńbọ́ọ̀kì tó jẹ́ yàjóyàjó, ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà, àwọn ètò tó ké pọ́pọ́ flẹ̀ má yí kúò ń bẹ̀, má gbé kúò ń bẹ̀, máa jẹ̀gbádùn ẹ̀ lọ. BGI TV, bàbá gbàgede ìmọ̀ TV, èdè ọ̀kìn ló dirí ẹwà fákòókò o. Bí ọ̀kìn bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀, ẹwà rẹ̀ á kalẹ̀ á ká oko. Ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +2347038226160 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 07038226160. BGI TV, bàbá gbàgede ìmọ̀ TV, ọ̀gá ni kọ́ń láwùjọ òkúta. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station ti dòde.